A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ààrẹ Bọ́lá Tinubu ti sọ wípé ẹ̀kọ́ jẹ́ ohun èlò pàtàkì láti fi ṣẹ́gun ìṣẹ́. Bákan náà ni ó sọ wípé ìjọba òun ti gbáradì láti mú ìmọ̀ ẹ̀rọ ìṣúná àti ìbáraẹnisọ̀rọ̀ lókùnkúndùn nítorí èyí jẹ́ ọjọ́ ọ̀la. Nínú àtẹ̀jáde tí ó tẹ àwọn akọ̀ròyìn lọ́wọ́ ní òní Ọjọ́bọ̀ ní ìlú Àbújá ni ààrẹ ti sọ wípé ìjọba yìí yóò lo àǹfààní ìmọ̀ ẹ̀rọ láti fi ṣe ìdásílẹ̀ ìgbélárugẹ ọrọ̀ ajé tí orílẹ̀-èdè nílò láti mú àyípadà wá láwùjọ. Tinubu tí ó gba àlejò àwọn aṣojú láti ilé-iṣẹ́ Global Tech Giant Google sọ wípé lónìí ni àwọn yóò ṣe àtúnṣe ọjọ́ ọ̀la. Àwọn ọ̀dọ́ ní òǹgbẹ ìdàgbàsókè ń gbẹ jù. Ìdí nìyí tí òun fi mú ètò ẹ̀kọ́ lọ́kùnkúndùn. Ó ní àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí ní ọpọlọ pípé, wọ́n sì jẹ́ ọmọ dáradára. Ààrẹ wá ké sí Google láti ní ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba lórí ọ̀rọ̀ dátà lílò ní ilé-iṣẹ́ ìjọba fún àṣeyọrí iṣẹ́ ní kíákíá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ìyanṣẹ́lódì tí àjọ àwọn dókítà ń gùnlé ní gbogbo ìgbà jẹ́ ohun tí ó ń kọmi lóminú. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n ti fagilé ìyanṣẹ́lódì, ìwọ̀nba ni ayọ̀ rẹ̀, pàápàá jùlọ fún àwọn tí ó ti sọ ẹ̀mí nù tàbí dojúkọ àìlera ńlá nígbà ìyanṣẹ́lódì. Ààrẹ àjọ dókítà Innocent Orji fìdí ẹ̀ múlẹ̀ wípé wọ́n ti fagilé ìyanṣẹ́lódì ní ìrọ̀lẹ́ ọjọ́ Ẹtì tí ó kọjá, kí iṣẹ́ bẹ̀rẹ̀ ní ọjọ́ kejì, ṣùgbọ́n ọkàn àwọn ọmọ orílẹ̀-èdè kò balẹ̀ nítorí ìgbàkúgbà ni wọ́n tún lè náwó gán ìyanṣẹ́lódì. Rògbòdìyàn láàrin ẹ̀ka dókítà jẹ́ èyí tí ìjọba kò rí yanjú tàbí tí wọn kò lè yanjú. Lára àwọn tó ṣe gbòógì nínú àwọn ìṣòro yìí ni àìní ohun èlò, àìsan owó oṣù, àìní òṣìṣẹ́ tó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀, ààrẹ àjọ dókítà Innocent Orji ṣe àfihàn ìṣòro tí àwọn dókítà ń kojú pẹ̀lú àpọ̀jù iṣẹ́ tí ó ń kóbá àgọ́ ara àwọn dókítà tí àwọn mìíràn ń ṣe bẹ́ẹ̀ gbẹ́mìí mì. Ó ní gbogbo ìṣòro yìí ni ó yẹ kí ìjọba ìsinyìí bójútó láti dènà ìyanṣẹ́lódì gbogbo ìgbà. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí Èkó ti fagilé ìgbẹ́jọ́ lórí níní ohun ìjà olóró ní ìpamọ́ tí wọ́n fi kan gómìnà àná fún ilé-ìfowópamọ́ àgbà Central Bank of Nigeria (CBN) Godwin Emefiele láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Adájọ́ Nicholas Owebo ni ó pàṣẹ yìí ní òní Ọjọ́bọ̀ lẹ́yìn tí Mohammed Abubakar láti ẹ̀ka ìdájọ́ béèrè fún fífagilé ẹ̀sùn oníkókó méjì yìí. Agbẹjọ́rò Emefiele, JB Daudu ṣe àríyànjiyàn wípé afẹ̀sùnkàn kò lè fagilé ẹ̀sùn àyàfi bí ìjọba bá sọ̀rọ̀ lórí kíkọ etí ikún sí ìdájọ́ ilé-ẹjọ́ tí ó wáyé ní ọjọ́ 25 oṣù keje, níbi tí adájọ́ ti gba ìyọ̀ǹda Emefiele pẹ̀lú 20 mílíọ̀nù náírà. Nígbà tí ó ń bu ẹnu àtẹ́ lu ìgbésẹ̀ ìjọba, adájọ́ ní ìgbésẹ̀ ìbániṣẹ́jọ́ yìí ṣe àfihàn ìtàpá sí ìlànà òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ọwọ́ ọlọ́pàá ìpínlẹ̀ Edo ti tó bàbá àgbàlagbà kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Gabriel Awuwa, ẹni ọdún 84 (84 years), tí wọ́n ní ó pa ìyàwó rẹ̀ ẹni ọdún 75 (75 years) nítorí ó kọ̀ láti bá a ní àjọṣepọ̀. Agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ Chidi Nwabuzo ṣe àfihàn yìí níbi ìpéjọpọ̀ pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ìlú Benin. Ó ní afẹ̀sùnkàn yìí wà lára 200 àwọn afurasí tí ọwọ́ bà fún oríṣiríṣi ẹ̀sùn tí ó ní í ṣe pẹ̀lú ìdigunjalè, ajínigbé, ìpànìyàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nwabuzo ní afẹ̀sùnkàn yìí kò kábàámọ̀ pípa ìyàwó rẹ̀ nítorí ó tún fi ìgboyà sọ̀rọ̀ wípé ìgbésẹ̀ yìí nìkan ni ojútùú sí ìṣòro fífi ìyà ìbásùn jẹ òun. Nígbà tí ó ń bá akọ̀ròyìn sọ̀rọ̀, afẹ̀sùnkàn sọ wípé ìyàwó yìí ti ń fi ìyà ìbásùn jẹ òun tipẹ́tipẹ́. Ó ní kì í gbọ́ràn, gbogbo ìgbà tí òun bá ké sí kó wá sùn tí òun kì í dáhùn. Òun sì ń gbọ́ wípé ó ń ṣe àṣemáṣe níta. Bẹ́ẹ̀ àwọn ti bí ọmọ 7.
Bàbá yìí ní òun ti fi ọ̀rọ̀ náà tó mọ̀lẹ́bí méjèèjì létí ṣùgbọ́n kò gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Lọ́sàn-án ọjọ́ àbámẹ́ta tí ó kọjá ni òun fa àdá yọ tí òun sì ṣá wẹ́lẹwẹ̀lẹ pẹ̀lú ìbínú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àjọ alámòójútó ọkọ̀ ojú omi the Nigerian Maritime Administration and Safety Agency (NIMASA) ti sọ lánàá wípé ọkọ̀ elépo ojú omi tí ó ní ìjàmbá ní ọjọ́ Ìṣẹ́gun ní Ọ̀vọ̀, ìlú Warri, ìpínlẹ̀ Delta, ti ń ṣiṣẹ́ lórí omi ìjọba láì gba ìwé àṣẹ láti ọdún 2016. Nínú àtẹ̀jáde láti ọ̀dọ̀ adarí agbẹnusọ iléeṣẹ́ yìí, Osage Edward, ni ó sọ lánàá wípé ọkọ̀ ńlá tí ó jẹ́ ti iléeṣẹ́ Depthwise Nigeria Limited ni ó ti ń ṣiṣẹ́ bọ̀ láti ọdún 2016 láì gba ìwé àṣẹ láti ọ̀dọ̀ àjọ alámòójútó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀, NIMASA ti darí àwọn òṣìṣẹ́ láti ẹ̀ka alámòójútó àti ìdóòlà lọ sí ibi ìṣẹ̀lẹ̀ ìjàmbá yìí. Ọkọ̀ yìí ń lọ lójúnà ìwapò ní Ọ̀vọ̀ nígbà tí ó dojú dé. 72 nínú 116 àwọn òṣìṣẹ́ inú ọkọ̀ yìí ni wọ́n dóòlà. Wọ́n pàdánù ẹnìkan nígbà tí wọn kò tíì ṣe àwárí àwọn 3 tó kù. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Gómìnà ilé ìfowópamọ́ àgbà tí wọ́n ní kó lọ rọ́kúnlé Godwin Emefiele gbọnmi lójú pẹ̀rẹ̀pẹ̀ lónìí nígbà tí ilé-ẹjọ́ gíga sún ìgbẹ́jọ́ rẹ̀ sí ọjọ́ 23 oṣù yìí. Akọ̀ròyìn jábọ̀ wípé wọ́n dánu dúró lórí ẹjọ́ yìí nítorí olùjẹ́jọ́ tí kò yọjú sí ilé-ẹjọ́. Olùjẹ́jọ́ Saadatu Yaro ní ìjọba àpapọ̀ jọ fi ẹ̀sùn kàn wípé wọ́n jọ pàdé àmọ̀pọ̀ hu ìwà ìbàjẹ́. Emefiele tí ó bú sẹ́kún ni àwọn agbẹjọ́rò ń rẹ̀ lẹ́kún lẹ́yìn tí ilé-ẹjọ́ sún ìgbẹ́jọ́. Emefiele, Yaro àti iléeṣẹ́ kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní April 1616 Investment Limited ni wọ́n jọ fi ẹ̀sùn kàn wípé wọ́n jọ lọ́wọ́ sí ìpàdé àmọ̀pọ̀ ìkówómì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni ó gbé Emefiele wá sí ilé-ẹjọ́. Ní kété lẹ́yìn ìgbẹ́jọ́ ni àjọ DSS dá a padà sí àkàtà wọn pẹ̀lú ààbò tó nípọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Àwọn agbébọn ni a gbọ́ wípé wọ́n ti jí olórí ọ̀dọ́ ní Ọ̀kẹ́rẹ́, ìjọba ìbílẹ̀ Gúúsù Warri, ìpínlẹ̀ Delta, Lucky Esu, bí rògbòdìyàn ṣe ń tẹ̀síwájú láàrin ẹgbẹ́ àwọn ọ̀dọ́. Ọ̀kan lára ẹbí rẹ̀ ni ó sọ wípé wọ́n jí Esu gbé lójú ìbọn ní ilé rẹ̀ tí ó wà ní Ìdímíjápa, agbègbè Ọ̀kẹ́rẹ́ ní déédé aago 12 òru Ọjọ́rú, ṣùgbọ́n ẹnikẹ́ni kò lè sọ bóyá ìgbésẹ̀ yìí ní ń ṣe pẹ̀lú rògbòdìyàn tí ó wà láàrin àwọn ọ̀dọ́. Bẹ́ẹ̀ sì ni àwọn ajínigbé yìí kò tíì ránṣẹ́ sí ẹbí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Nígbà tí akọ̀ròyìn kàn sí agbẹnusọ ọlọ́pàá fún ìwádìí, Bright Edafe dá wọn lóhùn wípé wọn kò jí Esu gbé, wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú un ni. Esu was arrested and not kidnapped. Ṣùgbọ́n kò sọ àwọn tí wọ́n fi ọwọ́ ṣìkún òfin gbé e tàbí ìdí tí wọ́n fi gbé e. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.